Ó ti dà. Owó ni mo bẹ̀rù sí. It's okay. Then we call. Hello, ma. Hello, ma. God bless you, ma. Olúwa ṣe ma. Era ma. I sent to your WhatsApp the other day, last 2 weeks. Yes, ma. Yes, ma. Hallelujah. Amen. 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 Continue and pray for you. Thank you, ma. Thank you, ma. God bless you, ma. Ma. Oh, amen. Amen. Thank you, man. We love you too, man. Thank you, man. Amen. Eshima. Yes, man. God bless you, man. Yes, man. Yes, man. Shall I go as well? You mean 20,000? But I'm going to do myself. Oh yeah. Epele. Hello, ma'am. One, two, three, four, five. Mama, you do yes, sir. 20,000. 20 minutes. Yes, sir. 20 no that be 25,000. Oh, Nigeria go to so. I'm going to go for you 2,000. Good that woman. Ẹ̀kan mọ́ sọ pé àwọn tí Ọlọ́run máa ń lò fún wa pé wọn ò ní wálẹ̀. Ẹ̀kejì abẹ́ẹ̀kẹta tá a wọlé nìyí fún àwọn arúgbó ẹ̀kan máa pray fún wọn pé wọn ò ní wálẹ̀. Ò ní wálẹ̀ láìpẹ́ bí mo ti máa lágbàá ní lálẹ́ láàárọ̀ àgbà tí mo máa ń gbà fún mi. Tí má ti ń fún yín àdúrà tẹ́ máa gbà ní àmín àmín ẹgbẹ́ ọmọ gbèsílẹ̀. Now for my so ṣe lọ fútù ṣùgbọ́n ọ̀gá gbóhùn tó bá di kọ́kọ́ lọ ẹ̀gbọ́n ọ̀mà kọ́kọ́ lọ ní ò lọ sí ní ìdá sílẹ̀
maternity yà ní kó ti ń bímọ lọ sí ìtúsí bàbá ṣe kọ ọlọ́wọ́ kọ fún èyí mọ̀mọ́ yẹ bá ń náwó sáwọn tí wọ́n tọ́lọ́run máa ń lò fún wọn ẹ̀sẹ̀lẹ̀ bá ń gbàdúrà fún wọn láti inú ọkàn yín ẹ ṣe fẹ́ kó wọn àbí bàbá aládùn àlẹ́ mi túra káyìn nígbà tí ń bọ̀ sí ẹ̀rí kẹ̀kẹ́ irú àdúrà tí wọ́n mọ ìdí ìṣẹ́ látàrọ̀ ẹ ṣe fún gbogbo wa àtàwọn tí Ọlọ́run máa ń lò kóyá ẹ máa gbàdúrà wíwá wa. Ní orúkọ Jésù gbogbo àwọn. Irọ́ ẹ pè lórúkọ Jésù ẹ̀mí mímọ́ o ẹ máa gbàdúrà wíwá. Iwájú wo dẹ̀ yín ní òdà. Ní di ọmọ òdi o. Jésù tó wà wá. Mo ti mú ó ní ẹ̀kan ìṣẹ̀lẹ̀ ní ọmọ bí ọ̀sẹ̀ náà. Ó ní ẹ̀kan ìṣẹ̀lẹ̀ ọjọ́ ìlú ẹ̀mí ṣọlá ìlú. Ẹ̀yin mọ̀mọ́ yìí ẹ̀ máa gbá sí àwọn ọ̀dẹ̀fẹ́ yìí. Ẹ̀rí àná ẹgbẹ̀rún méjì náà bá wà fi wò. Yóò sì máa kò sí. Ẹ lè fẹ́ ọ̀pá tá a fi sí gẹ́gẹ́ mọ̀ tí wọ́n máa pàtàlà gẹ́gẹ́ ìgbà àbàtìtọ́ lámọ́rí ìjọba bẹ́ẹ̀ lọ. Àmì o. Orúkọ Jésù. Ní wọ́n kà sí wọn kú lẹ́yìn. Ìdí ẹ̀rọ àwọn tó wà ní orúkọ Jésù. Ilẹ̀ kan ló ṣe kí alẹ́ ní àwọn ènìyàn tí wọ́n fẹ́ rìn nígbà bẹ̀rẹ̀ lẹ́yìn mo fi ṣe lórí ẹ̀yàn sani. So ẹ̀ tí mẹ́ni bọ̀dù ẹ̀rí ìtawọ́ lẹ́nu ohun àdá ní àtàwọn lóbìnrin mo máa ń rí bọ́ọ̀dù lára oúnjẹ ló ń ta jíjẹ òun là ń jẹ irú oúnjẹ wo ṣe oúnjẹ jíjẹ àbí sísè bẹ́ẹ̀ni sísè tó ti sè ẹ máa ń kiri ọmọ máa ń kiri lọ ọmọ máa ń kiri àárín ìlú ìgbà tó bẹ̀rẹ̀ oúnjẹ yìí ló ló fi bẹ̀rẹ̀. Màtí nǹkan tí wọ́n fi dáta ta ìbẹ́ ṣe ń kiri ẹ̀bẹ́ ṣe ń tà mí gbọ́n tó ń sọ ẹ̀ṣẹ̀ bímọ ni kò sówó ọ̀kan lọ́wọ́ yín báyìí láti bẹ̀rẹ̀ báyìí sorry ọmọ tẹ wá bídà ọkọ yín kọ́ ẹ máa ráàánú gbà ẹ bá máa bẹ̀rẹ̀ oúnjẹ jíjẹ báyìí ẹ bá máa bẹ̀rẹ̀ oúnjẹ títà bí ṣe títà sísè ṣé sísè ni àbí títà bí sísè ẹ bá máa bẹ̀rẹ̀ oúnjẹ sísè sìn bí ẹ lè máa fún ẹ bẹ̀rẹ̀ ṣe báwọn lẹ́yìn àkọ́tà ọkọ mu bẹ́ẹ̀ni hello God bless you ma Agbala Gabriel right? God bless bẹ́ẹ̀ni ma Hello. bẹ́ẹ̀ni ma. God bless you 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 ma. Ẹ ní ma ẹ̀ ní lórúkọ Jésù. God bless you ma. Ẹ ṣé ma. God bless you ma. Ẹ ṣé ma. God bless you ma. Thank you ma. Yes 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 ma. Àwọn tí láì tẹ ìbẹ̀rẹ̀ lọ́gbọ̀n. Hello. Hello. Yes. Hello. Kí ẹ má bẹ̀rẹ̀ oúnjẹ at least wọ́n máa bẹ̀rẹ̀ oúnjẹ sísè níwọ̀n bàbá yìí. Lórí máa fi wá bẹ̀rẹ̀ báyìí. Oúnjẹ sísè níwọ̀n bàbá yìí níwọ̀n bàbá yìí. Kí ẹ má tẹ̀ ní kó tẹ̀ ẹ̀ bẹ̀rẹ̀. Wọ́n tó bá rí 30 náà òun ó tún manage oúnjẹ sísè. Tá bá rí bíi 50
Ẹ má bá wọn sọ̀rọ̀ kí ló dé? Kì í ṣe bẹ́ẹ̀ yẹn bí o. Hallelujah. Ẹ ṣí mà. Hallelujah. Ẹ jẹ́ kọ́ ilé ẹ̀kọ́ kan. Hallelujah. Ẹ jẹ́ kọ́ ilé ẹ̀kọ́ kan. Anybody bá bí léèrè pé bí èlò ló máa nílò fún kinní yẹn náà. Anybody lè bí léèrè pé ní tó bá ṣe bí èlò máa nílò. Sà ẹ má sọ yé kankan. Ẹ kàn tó fẹ́ ni ẹ pé nítorí lọ́mọ ti fún mi lágbára. Ẹ gbọ́ mi. Ẹ má sọ. Ó pín sọ́nà mẹ́ta. Ẹ lè sọyé kan kó jẹ́ pé òun ní lọ́kàn jù bá ń lọ. Ẹ lè sọyé kan kó jẹ́ pé òun ò ní lọ́kàn tó bẹ́ẹ̀. Hallelujah. Hallelujah. Kí mo lè ṣe? Ẹ lè sọyé kan kó òun ní lọ́kàn jù bẹ́ẹ̀ lọ. Ẹ lè sọyé kan kó òun ní lọ́kàn tó bẹ́ẹ̀ rárá àti rárá. Hallelujah dada. Whereas ẹ tún wá lè sọyé kan kó jẹ́ pé òun tiẹ̀ ní nǹkan míì lọ́kàn láti ṣe. So then irú ẹni tó bá ń bí ilé irú ìbéèrè bẹ́ẹ̀ ẹ má ń gbàgbé pé kò sí anywhere tẹ́bi family pẹ̀lẹ́ nìyẹn kódà kó jẹ́ family yín ni kò sí right yín lọ́wọ́ ẹ̀ pé dandan ó gbọ́dọ̀ ṣe ìgbẹ́kọ̀ fún yín gbogbo nǹkan nípa àánú ni. So máa ní kí ló ní ló máa ní màmá ní lóto 200 ọjọ́ ló máa tilẹ̀kùn àánú yẹn kò ní í ṣe nǹkan kan mọ́. So tó máa béèrè tó máa ní kó máa nílò tó wà nílò tó bí èlò sọ pé ìtọ́ lọ́ máa ṣe kéde fi sí agbára yóò dá fún wa ẹni sọ olóore nù ẹni sọ olóore nù. Èmi ti gbọ́n tó sọ arábìnrin ó fẹ́ ta oúnjẹ sísè ráìsì ẹ̀wà àti kíni àti spag ọmọ ẹgbẹ́ tí wọ́n ń kiri ẹ̀ lọ. Kódà tó pàtì o ti ń tà tẹ́lẹ̀ torí kò bímọ bí o ṣe bímọ yẹn kò sí nǹkan mọ́. Òun náà mò ń sọ òun náà ni mò ń sọ pé ọmọ tó bí yẹn kò jẹ́ òsín nǹkan mọ́. Ọmọ tó tún yẹn dà jẹ́ òun gbé jẹ́ òun. Ṣébèjì ni. Obi lébeji. Ó yá ń dà ọmọ ẹ̀ dà gbé e déhùn. Èmi ní sọ̀tọ̀ sọ́mọ tuntun yẹn lélẹ̀. Ìgbà wo ló bí ọmọ yìí? August. Ó ti pósù 5 báyìí. Oṣù 3. Òkè ó ń lo oṣù 4. Ó ṣàpò oṣù 3. Lọ́mọ rẹ̀ dání kò wò mí dúró mi dúró. So wàá máa ta oúnjẹ padà. Are you sure? Sọ́mọ yìí ó jẹ́ òtá oúnjẹ padà. Are you sure? Tó bá dẹ̀ ti bẹ̀rẹ̀ mi ìfẹ́ dọ́pẹ́ mi tó tà mọ́ o. Wà á máa tà á jù pàdé ẹ̀rọ àánú gbà. Èmi máa fún ẹ ní nǹkan kan. Àwọn bíi 2-3 náà máa rán mi sí ẹ. Láàárín àwọn tó ń wù wáyé, mo gba Ọlọ́run gbọ́ bẹ́ẹ̀. Tó bá ní Thursday àbí? Tó bá di Sunday, máa donate in church. Tó bá di Sunday, máa ṣe kí ni? Máa jọba in church pé àdúrà mi gbà Jésù. Ó ti fẹ́ kú mi. Bọ̀dá ìbá ń tọ̀kẹ́ ìbá ń tan náà kan náà fún wọn. Ìbá ń tan náà kan fún wọn jà nígbà tẹ́lẹ̀ kí nǹkan kú. Now, ẹ ṣe mà. Ẹ̀pẹ́ dé ẹni ló ṣe bí yẹ̀yẹ́. Mo ní náà kọ́ mò ń gbé sá. Mo lé ẹ̀pẹ́ dé. Yóò dára fún lórúkọ Jésù. Ó ti ṣe. So, ó yẹ ẹ̀tàn mọ́pa ìlówó sí náà bí. So, mi ní ó ní 30,000 ló ń fi ń tà tẹ́lẹ̀. Mi ìwà mọ́ tó fi tà báyìí. But èmi wá bí ọlẹ́rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ ń sè pé tó bá rí bí èlò ó ta oúnjẹ. Alákọ̀ọ́bá gbé lẹ́yìn ẹ̀rọ ànúgbà ẹ̀rọ wọlọ́n ojú òní tí wọ́n àrí ìrànlọ́wọ́ tó ga. So tó bá ti di Sunday ìbẹ́ ní Thursday ní tẹ́mi bá ní èmi á ṣe fún ẹ. Mo gba Ọlọ́run gbọ́ pé èèyàn 2-3 ń bì mí ní pé báyìí wọ́n pè mí lẹ́yìn program wọ́n á dẹ̀ ràn mí sí i. Tó bá dàárọ̀ Sunday wọ́n donate church pé
mo sórí ire o ẹlẹ́dá mi wàrà ànúgbà tó bá ti wá bẹ̀rẹ̀ oúnjẹ yẹn máa make sure pé ó bẹ̀rẹ̀ dáadáa kò dẹ̀ máa ta tí n bá dé mà ní yóò ráìsì dáa ìyá àbèjì ó ráìsì ó fi méjì ìyá àbèjì lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mejì ẹni lẹ́ẹ̀mejì sọ pé ẹni sùúrù ó fi tí lẹ́ẹ̀mejì ìdòwúlé obìnrin tuale ẹgbẹ́ dídà àwọn mẹ́rin náà ni báyìí kẹ́hìndé àkọ́kọ́dà àkọ́kọ́ rè àyẹ̀kẹ́jì lélẹ̀ ìkejì lélẹ̀ àwọn tí a gbọ́ wà lọ. àwọn rẹ̀ jàre ọgbọ́n dídọ̀ ẹwà láì báyìí kẹ́hìndé kejì lélẹ̀ kárí àwọn kan. ẹgbójú wa báyìí kẹ́hìndé kejì lé àkọ́kọ́dà ìkejì ẹ̀dà ọkùnrin àbílà àgbẹ̀nà. kẹ́hìndé mo kọ̀nẹ́ẹ̀tì ìbejì lẹ́ẹ̀mẹ́wàá lára ẹ̀. ẹ̀yin náà jẹ́ kọ̀nẹ́ẹ̀tì ìbejì. iṣẹ́ olúwa ó kọ̀nẹ́ẹ̀tì ìbejì. ẹ̀yin ẹ̀ tíráì o. ọ̀gá lára ìbejì. ìwọ gẹ́gẹ́ ìbejì. ayé jẹ́ kọ́. òun ìbejì lẹ́ẹ̀mejì Ọlọ́run àwọn ẹlẹ́jú àwọn kan dẹ̀ ń wá ọmọ. Yes sir. Ọlọ́run bó ló ṣe ń pín mo ń sọ̀rọ̀ àwọn tí ń wá ọmọ tí ò bímọ. àwọn kan Ọlọ́run bùkún wọn wọ́n sì ń wá ọmọ ìyá wọn ẹ̀dẹ̀ rí ọmọ. ìbejì ó bí ìbejì láàkọ́ ìbejì òun bí ìbejì láàkọ́ ó bí ìbejì lẹ́ẹ̀kejì. kábíyèsí rẹ̀ Ọlọ́run ìwọ tó ń pín gbogbo ẹni tó ń wò mí tí wọ́n ń wá ọmọ Olúwa fún ọ ní ìbẹ̀ta. ẹni ń wò mí tí ń wò torí ní tó tiẹ̀ ló bí o ti bẹ̀rẹ̀ iṣẹ́ o ti bẹ̀rẹ̀ ráìsì àtẹ̀wà. ọmọ ń pọ̀ lára obìnrin ìbejì láàkọ́ mo ti rí rẹ̀ tí o ti pẹ́ díẹ̀ o àní kẹ́hìn méjì lẹ́ẹ̀mejì èmi ti rí ti pẹ́ ẹ̀yìn tí wọ́n rí ẹ̀mí lẹ́yìn náà bí méjì àwọn tí wọ́n rẹ̀ ẹ̀yìn náà méjì lẹ́ẹ̀mejì irọ́ ni ẹ̀yìn ìdòwú lẹ́yìn ẹ̀yìn náà bí méjì lẹ́ẹ̀mejì. ó sì bí ìdòwú ọba làbá. ìdòwú kan náà ni kò kàn bí ìbejì. màmá wa ìdòwú kan rè dádì. nílẹ̀ màmá wa ẹ̀rà àdúgbà Amen. ojú ò ní fún mi àná lọ́ba di ẹ̀rà àdúgbà káni ní ẹ̀kọ́ ní yálẹ̀ ìlọ ṣé ìjọba fáwọn yẹn ní ṣe gbogbo wa káni kàtún ní àbèjì ìbejì lẹ́yìn náà tóbi ẹ̀dùn ṣé ọdún ìbejì lẹ́yìn ṣe ń bímọ ìbejì lẹ́bí táyé lẹ́pọ̀ káyìndé ni ṣé ìbejì kan lẹ́yìn bí ń ti ẹsẹ̀ bí náà ni màmá wò. ọdún ẹ̀yin tẹ̀ ń wọ́ ọmọ lálẹ́ yìí gbogbo ẹ̀yin tẹ̀ ń wá ọmọ Jésù ẹ̀yin arúgbó ẹ̀yin ò wọ́ ọmọ ni gbogbo ẹ̀yin tẹ̀ ń wá ọmọ ẹgbà ọmọ yín ẹgbà ọmọ ẹgbà ìbejì abẹ́ rí nǹkan ni abẹ́ rí ìbejì ni ẹgbà ìbejì ni wàá sọ Sunday wàá gbà méjì. Àsìkò ayé ló mọ̀, Jésù
Last Sunday. That's sender. Back to sender. I begin to do this. Back to sender. The people say here. I don't get garbage. Alone love beside. Calling Sunday morning. Yes, woman, Daffy, ṣàánú fún mi. Ṣàánú fún mi. Back to send that le Daddy la. Owó mi lè. Owó mi lè. Ó bí ẹsẹ̀ náà. Yes, sir, wọ́n wà mí sà. Méjèèjì bí fún ọmọ yìí. Hello, sir. Ẹ fún 5,000 kí n bá ọmọ ilé ìsàn ọmọ. Glory. Ó tún wà mí. Ẹ bá mi tó jọ àwọn bèjì. Sáájú òní tó máa dé bá lé lálẹ́ nínú ìlú. Tó bá parọ́ ó kan àyàn náà rẹ̀. Tí o máa tí ó dé bá ń lé lálẹ́. Ìmọ̀ tí màá dé bá ń lé lálẹ́. Ìrẹ̀lẹ̀ èdè bá lágbára ẹ̀jẹ̀ Jésù. Iṣẹ́ Olúwa. Obìnrin ìbí yíbo lobìnrin yẹn. Yes, sir. Àánú máa dìde fún mi. Àárọ̀ Sunday apàdé ní church. Ọlọ́run tó mú obìnrin ẹ̀rín rẹ̀ ó sùn ní Sunday. Tó bá di next week Thursday, a tún mú ẹnìkan tí yóò ríran lọ́wọ́ gbà. Ẹ̀rọ àánú gbà. Ọlọ́run mọ̀ nípa gbogbo tó ń ṣe wá ló dé yanjú ọ̀rọ̀ wọn. Ẹ̀yin tẹ́ bá wá mú yìí, ẹ mú ẹlòmíì nìyẹn. Àánú obìnrin yóò ṣe bí wa. Ìyá bèbè, bí wọ́n sáwọn èèyàn.